Ẹ ǹlẹ́ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáláyé, bóò ni olùjọ́ ọjọ́ á dára fún wa, á yẹ wá, kò ní yẹ ẹ lẹ́. Ọlọ́run ò tiwa ni ó ṣe má ṣe tọ̀tá wa o, ojúmọ́ òní ti mọ́ o, yárí tiwa ṣe o, àmín. Tó iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí, irú rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá àtiyín náà. Bàbá àtiyín ò fi tọwọ́ rẹ̀ lẹ́nu. Ìgbà tí wọ́n wá ti mọ̀ jẹ́lòmíì náà kọ́gbọ́n mẹ́. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí, ẹ̀yọ́nú yìí tí ayé bá ń dáwọ́ bo orí èèyàn kì í fi ṣí, òun lẹ̀yọ́nú yìí wà fún. Tí ayé bá dojú ìjà kọ ni, èèyàn kan ló nídìí inú ayé rẹ̀ tí ó júwe ọ̀nà fún ọ. Èèyàn méjì ò lè júwe ọ̀nà fún ọ lẹ́ẹ̀kan náà, èèyàn kan náà ni. Ẹni tọ́lọ́run rán sí ẹ gẹ́gẹ́ bí aláàánú rẹ̀, torí Ọlọ́run láláàánú. Yóò wá rán èèyàn kan sí ọ tí ó sì ọ láàánú. Eléyìí iṣẹ́ tó dáa ni. À á lò fọmọ òòjọ́, kódà aláboyún lò ó, tó jẹ́ pé ọmọ inú rẹ̀ yóò jàǹfààní rẹ̀. Iṣẹ́ yìí dáa o, iṣẹ́ yìí dáa, ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe é, ń fún yín pérépéré ni. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìdè lónìí tí ọ̀rọ̀ náà bá yọ. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ọkọ de ìyàwó. Àwọn ọkọ burúkú ń bẹ, yóò ní ṣojú òun kọ́ ní ìyàwó òun ó fi gbére ṣe. Àwọn ọkọ míì náà sì ń bẹ tó jẹ́ pé ìyàwó wọn yóò ní pé ọkọ òun yóò máa ṣàṣedànù ni, kò ní gbé nǹkan ṣe. Ìdílé míì sì ń bẹ, ilé olórogún ni wọ́n ti jáde. Ìyálé ó máa lépa ọmọ ìyàwó, ìyàwó ó máa lépa ọmọ ìyálé. Ẹlòmíì ń bẹ, ọ̀gá lẹ́nu iṣẹ́ kò ní fẹ́ káwọn ọmọ iṣẹ́ òun kí wọ́n rọ́wọ́ mú. Ọ̀gá mi kọ́ àwọn ọmọ iṣẹ́ níṣẹ́ ni. Ọ̀gá yìí nìkan ní ń lo òkè, gbogbo àwọn ọmọ tó kọ́ níṣẹ́ wọn ò rọ́wọ́ họrí. Àfìgbà tí wọ́n bá tún padà sọ́dọ̀ ọ̀gá yìí tí wọ́n ń ṣe jọyìnmá lábẹ́ rẹ̀, yóò máa fún wọn ní tókímọ̀nì. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí, ọ̀rọ̀ ayé yín ò ní rí bẹ́ẹ̀. Ẹ gbọ́, ẹ̀yin lẹni iṣẹ́ yìí, ẹ ṣe é. Èèyàn fi tọrọ jẹ, tí ẹ bá ṣiṣẹ́ yìí, ò ní tọrọ jẹ láyé. Gbogbo ohun tí ẹ bá nawọ́ gán báyìí, ẹ máa rí ṣe ni. Àṣà ayé ò ní gbé yín lọ́mọ jẹ, èèwọ̀. Bí wọ́n bá bẹ ayé lọ́wọ́ sí yín, wọ́n kọ̀. Àfi tí wọ́n bá ran yín níre sí wọn, wọ́n jẹ. Ọlọ́run àti máa yé o, ayé ti mọ̀ wá, má jẹ́ ká yọ fayé hàn wá o. Ayé mojúbà. Wọ́n pe ẹyin kan ní ẹyin ìdàbà. Ǹjẹ́ ìmọ̀ ẹyin ìdàbà? Okay. Tí adìẹ, ẹ máa adìẹ ìbílẹ̀. Ṣé ẹ pé tí wọ́n bá yẹ ẹyin, wọ́n rà gàbó ni. Wọ́n rà gàbó ẹyin wọn. Ẹyin ẹ̀ la nídìí o. Kì í ṣe pọ́lọ̀ rẹ ẹyin lọ́jà o. Rárá. O lè torí ẹ̀ ra adìẹ, kó yẹ ẹyin, kó ti jẹ́ pé àsìkò ìgbà tó rà gàbó. Ṣé ẹ pé tí wọ́n bá ti yẹ ẹyin parí tán, wọ́n rà gàbó nítorí pé wọ́n máa sọ àsìkò ìgbà tí wọ́n pa ẹyin yẹn tí ó dọmọ. Ó dóògùn. Ṣé rí gbogbo ẹyin tó bá yé pátápátá, tádì ẹ̀yìn yé pátápátá, gbogbo ẹ̀ lẹ nídìí o, gbogbo ẹ̀ lẹ́ẹ̀kọ́. Tó bá jẹ́ pé gbogbo ẹyin yìí ó bá jẹ́ 20, odidi atare 20 ló lò. Tẹ́yìn yìí bá jẹ́ 30, odidi atare 30 ló lò. Ẹlẹ́mìí lè bèrè pé ṣé atare àjẹ́ àbí atare ńlá? Atare ńlá. Má wàá ra atare tí wọ́n bọ̀ o, èyí tí wọ́n sá tọ́gbẹ fúnra ẹ̀ ní o. Tó bá ra èyí tí wọ́n bọ̀ kò ní ṣiṣẹ́ o. À ń gbọ́.
ẹyin yìí ẹ kó sínú ìkòkò tuntun. Ẹ tò àtàrí rẹ̀ yíká, àtàrí rẹ̀ òun náà wà ńbẹ̀, ẹ tò sínú ẹ̀, ẹ ní kó lé lórí o, ẹ tò òun náà tí gbogbo ọjọ́ tò yíká. Ẹ ti tò. Ẹ wá wá ewé oríjì tútù tòòjọ́ márà, ẹ já, ẹ wá tò lé orí, ẹ tò lé orí ẹyin yìí. Odidi àṣà àwòdì kan tó pé pérépéré, àṣà àwòdì. Wọ́n ní àwòdì òkè tó gbé tòlótòló, a ó wo ibi tí yóò pè dé. Odidi àwòdì, àṣà àwòdì kan, ẹ gbélé lórí. Ẹ ń gbọ́? Ẹ ń gbọ́? Àṣà àwòdì tẹ gbélé lórí yìí. Tọ́ ọ wá kèwé ìkìlẹ̀ fi mí ṣe. Òun náà pọ̀, ẹ kó òun náà lé lórí. Ẹ ń gbọ́? Ẹ ti kó lé lórí. Ẹ wá tu oyin sí. Kí ni mo wí? Ẹ tu oyin sí. Wọ́n ń pe kíní kan ní ìpẹ́ òrẹ̀. Ìpẹ́ òrẹ̀, ẹ mọ̀ òrẹ̀. Ẹyẹ tí máa ta ọfà pa pa pa. Ìpẹ́ yẹn òun ni. Iyekíye ẹ fi gún orí gbogbo kíní yẹn. Ẹ tò, ẹ fi gún. Ẹ wá ìkòkò kan tó tóbi, ẹ fi bo èyí tó wà nílẹ̀, ẹ fi bò mọ́lẹ̀. Tí bá ti ń jó tẹ̀ ń rò, ẹ máa gbogbo ìpẹ́ yẹn, ẹ fi igi, ẹ fi gún gbogbo ẹ̀ tí ó fi jó tán. Ṣé ẹ ti jó tán? Ẹ ti jó tán. Ọ̀dọ̀bẹ̀. Ẹ dà sí méjì ni o. Sórí èyí tó pò mọ́ ọṣẹ, ọṣẹ yìí yòówù ní kò pò mọ́ pẹ̀lú oyin. Oyin òun ló fi pò ó. Ẹlòmíì pé sí òní sómi ń bẹ, omi ọ wà ń bẹ. Ṣùgbọ́n jó oyin yẹn ó dùn dáadáa. O lè bu oyin yẹn sínú omi kẹ́ fi po ọṣẹ yẹn. Bí bàbá mi ti ṣe é nù. A máa lo omi odò tí è gbẹ. A máa lo omi odò tí ń sàn tí è gbẹ. Ẹ lè lo omi òkun, ẹ lè lo omi ọ̀sà. Ẹ bá wá po ọṣẹ yìí tán, níbo la kó sí? Ojú dígí ni. Ẹ mọ̀ wọ́n ń pè ní dígí, gíláàsì. Ọ máa bù wẹ̀. Ẹ̀mi lè pe sómi tútù ní àbọ̀mi gbígbóná, omi tútù. Nígbà bá kọ́ sọṣẹ yìí ò nílò. O lè jọ ka bí jọ márùn-ún. Nígbà bá wá lò rí kò ṣe sàrá lọ́jọ́ òun. Ẹlòmíì lè sọ pé ǹjẹ́ èèyàn mẹ́jọ lè lò, ǹjẹ́ èèyàn mẹ́wàá lè lò. Èèyàn 100 gan lè lò. Ìwọ tó ṣe tó bá kọ́ lò ó ṣe sàrá lọ́jọ́ òun. Sàrá tí wọ́n ṣe, ó ti kọ́fà gbogbo orí tí ó lò. Tó bá jẹ́ pé ọba bá èèyàn ṣe é ni, kí wọ́n tó wá gbà sẹ́yìn ọkọ̀ọ̀kọ́ lọ bá wọn ṣe sàrá nù. Ó fi owó yẹn kan iṣẹ́ yẹn, wà lọ ṣe sàrá yẹn. Èèyàn mi, ọbẹ̀ dé. Ẹ lọ dán iṣẹ́ yìí wò. Ìbí wá kọ́sítọ́mà. Ẹ fún mi lábọ́. Ẹ̀gbọ́n mo wí, ẹ fún lábọ́. Tó bá yẹ yín, yóò yẹ èmi náà. Wọ́n ní tá a bá da mi sórí, ilẹ̀ ní ń bọ̀. Kò sí bí orí ó ṣe gba omi tí ò ní má kan ilẹ̀. Ẹ ronú kàn mí. Wọ́n ní màrùmàrù làárò kọ, màrùmàrù làárò kà.
bébí bá ń pẹnu àrò fáàrò, bébí bá ń pọ́ ìdí kí ló lọ, ìdí àrò ni. Ẹ̀yẹn báyé ọ̀bá lárò mọ́ báyé ń lo gáàsì, àrò náà ní gáàsì náà. Kò sí ni ọ̀ràn tí pé bàbá báyìí Lúkúmọ́nù ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ayọ̀ dáa fún ọ bó ṣe wí yẹn àṣẹ́gùn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń lo àwọn ọlọ́kan ọ̀jọ̀kan tá à ń fi sílẹ̀ tẹ̀ sì ń fẹ̀mí ìmoore hàn. Ọmọ lóore o, ọmọ lóore, á dára fún yín. A dúpẹ́ lọ́wọ́ èèyàn mi kan láti Amẹ́ríkà. Mi ní sọ ohun tó fún mi ṣùgbọ́n torí tá a bá sọ nísìnyí àwọn èèyàn máa sọ pé ẹni tí ó bá súnmọ́ wa kò lè mọ̀ bí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bá a ti sọ yẹn ẹ̀yin náà sábà dúpẹ́, á dára fún yín. Madam, mo dúpẹ́ láti ìlú Amẹ́ríkà, á dára fún yín, á dára fún yín. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Wọ́n tẹ ẹrù kàn wá tẹ́ fi ṣerú eléyìí. Èyí tó jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ó ṣe fún yín. Wọ́n la fi sí àpòrò ọ̀fà kan sílẹ̀ làwọn lò táwọn sì ti náwó pé lọ́wọ́ kan ó sì mú. Àwa kọ́ Ọlọ́run ni o. Gbogbo ẹni tó bá ń lò náà kò ní gbòdì lára wọn. Ẹ ń béèrè pé apá kejì ẹbu tó wà lẹ́ǹkọ́ bó láti máa lò. Ẹ máa ja sára ni. Tí n bá lo àwọn Yorùbá ńláńlá ọ̀pọ̀lọpọ̀ kì í sábà tètè mọ̀ torí àwọn ọmọ WhatsApp tó wà lóde òní. Gíga sára yẹn ni pé ẹ máa lò ó pé gbogbo ohun tó bá mọ̀ tó bá máa fi lo nǹkan. Oyin ni o, ẹ̀kọ ni o, ní Kútọ̀nù àwọn aníkókó. Bá jẹ́ omi inú ògò ni ọ̀pọ̀lọpọ̀ ohun tó fi lo nǹkan kọ́ sá ti lò ó. Ẹ máa lò ó. O lè dá sépo, o lè dá sóyin, sá ti lò ó. Ó dúpẹ́ fọlọ́run, ẹ máa lò ó. Orúkọ mi ni Lúkúmọ́nù ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Jọ̀ọ́ fún nọ́mbà yìí ó mú ọ́dọ̀. +2348032983298 +2348032983298 gbà kẹ́sì +2348133155111 +2348133155111. Tẹ́ bá pe méjèèjì tí mo pè yí WhatsApp ni. Ẹ jẹun fún nọ́mbà orílẹ̀-èdè Republic of Benin +22954651928 +22954651928. Ẹ wá gbọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa pè mí fún ìbéèrè kò sáyè ìbéèrè o ní ọgbà. Bá a bá fowó rẹ̀ sí àyẹ̀tún fowó ra yàgò lọ́nà. Ìgbà tí wọ́n bá jókòó kanú ilé rẹ̀ tó ń jẹran adìẹ pẹ̀lú tọ́kí àti mọ̀tínà tútù tó wá ń fi fóònù dè mí láàmú wèrè kọ́ lè bò ọ̀rá fóònù 1000 ó ní ògbé WhatsApp jáde. Èmi náà gọ̀ bí ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ gbà àwa náà ò sì gbẹnu wa lọ́wọ́. Mo ní gúrùpù tó jẹ́ private ibẹ̀ ni wọ́n ti ń béèrè ìbéèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì tí ẹ sọ pé ṣe bẹ́ẹ̀ ní 2000 ní nǹkan o. Nígbà tí gúrùpù yìí ọkọ̀ bẹ̀rẹ̀ WhatsApp group tí ọkọ̀ bẹ̀rẹ̀ ní bí ọdún 4 ní 2020 ní WhatsApp group mi bẹ̀rẹ̀ 2000 làwọn èèyàn fi wọlé àsìgbówó ìjọsẹ̀ kan lọ torí rò pọ̀. Ìgbà tó wá yá tá a dá private group sílẹ̀ 5000 ni tá à ń pè ní sẹ́ẹ̀mì. Àmọ́ níṣẹ́ ó ti paradà ó ti di 10,000 léyìí tó jẹ́ pé ẹni tó bá wà níbẹ̀ náà dí mi ni ti ṣe 10,000 server. Mo rò pé yé báyìí bó ṣe rí nù. Ọlọ́run yóò gbàdúrà wa. Ìwọ tó o bá sí ní private yìí ó lè béèrè nǹkan kan. Ó san 10,000 kó tó wọlé tó ṣùgbọ́n sì parí ó máa san tágbára rẹ bá gbé. Ẹ má pè mí fóògùn bọ́n o, òkà àlùwò o, oògùn owó ẹ má béèrè ẹ̀ lọ́wọ́ mi lọ́wọ́ wá ṣẹ́ṣe o.
iṣẹ́ ọwọ́ ẹni òun lòògùn owó ẹni. Àmọ́ tí gbogbo nǹkan fi máa lọ ní gbẹdẹmukẹ táyé rí ó fi gbàtúrà, béèrè lọ́wọ́ wa ìtọ́jú àrùn ara, àlákàlà, ìdènà ọwọ́kọ́wọ́, ẹ kàn sí wa gbogbo wọn yẹn. Àmọ́ pé òkà àgbàdí kìíní kankan rọ kó yẹn síwájú, gbogbo ẹ̀ ló yé wa, kò sí èyí tí ò yé wa mẹ́sàn-án. Ayé ò gbogbo rẹ̀ gbé yẹn irọ́. Ẹnìkan bá parọ́ fún ọ pé òun bá ṣe kìíní kan wọ́n máa kó oúnjẹ ẹ̀, ọkàn fowó ẹ̀ ṣòfò ni. Àwọ̀ òfowó rẹ̀ ṣòfò ni. Bó ṣe jẹ́ mo sọ fún ọ, àlọ́ bẹ̀ lónìí ó ti jọ́ mi. Á dára fún wa o, ayé wa kò ní yẹ̀ lẹ̀ tí wa ò ní ṣòro sí. Èyí tí a bá bẹ̀ wá níṣẹ́ látòkè òkun, ẹ bá ní àfidíè tí ẹgbẹ́ ẹ̀yìn lẹ́sànwó ẹ̀ o. Bẹ́ẹ̀ náà ni ní Nàìjíríà yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ lẹ̀ o. Ire o, ire kàbìtì nílé wa o.